Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. True fans, don't àwọn tó ti ń dààmú alábúlé láàrin bàgàlà ní ojú ẹ tọ́wọ́ tí wọ́n fi jẹ yán. ẹjọ́ lọ́dún yẹn o kó lè láàrin bàgàlà ní ọgbọ́n ọmọ bó ṣe rí àwọn tó ń jẹ́ bá àtẹlẹ ògùn lẹ́nu. nípa sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀kúnlẹ̀ tọ́lá àwọn ọmọdé bú ẹbí àtẹwà. àwọn tó ń mú gàrí nípa sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tọ́lá fẹ́ dán kókó. ẹjọ́ náà dánwò ọ̀nà òyìnbó fún alẹ́ sí ìmọ̀ṣẹ́ ni ọ̀hún wọ́n lè ṣẹlẹ̀ àgbàgbà kan. dájú bí sẹ́ẹ̀ fún mọ̀ ṣiṣẹ́. dájú bí sẹ́ẹ̀ fún ṣoṣo pẹ̀lú aṣọ́ni ẹ̀. inú wọn gbé bí sẹ́ẹ̀ kí n fọ́ àwọn. pàṣẹ tí kò láti dá. Every set to go. All the best in your mind. That's all in one very set to go. That's all you can do. Every set to go. All the best in your mind. Hey, enjoy show. Báwo yìí jí bọ́lá máa sọ wá? Kí làwọn máa jẹ àbádá? Lè ṣe ìwé sọ̀rọ̀ kí la máa jẹ. Kí ni mọ́dà mi máa jẹ? Àdúgbò tó kú bíyà. Kí ni wọ́n sì láti wọ́n máa jẹ? Kí ni ìgbà láti wọ́n máa jẹ? Ẹjọ́ kí ni wọ́n rí sí ọ̀rọ̀ máa jẹ? Kí ni ọ̀kí bá tó ọ̀rọ̀ máa fi lánà? Kí ni ọ̀pẹ́ mi láwọn ẹni tá a máa jẹ? Pẹ̀lú àmì àkókò. Kí lálẹ́ àmà jẹ? Oṣù Balógun lọ. Kí ni Junior máa jẹ? Nínú orí lámẹ́. Kí ni sọ́tà mi máa jẹ? Nínú ìjọba ìṣòro. Ẹyin dáná ní. Ilé sáré. Kí làwọn àbúrò ẹ̀mí máa jẹ jí wá? Kí làwọn fámìlì ẹ̀rọ máa jẹ? Kí làwọn mẹ́gbẹ́ mi bàṣẹ máa jẹ? Ẹyin ní ọ̀rẹ́ sábà yìí bọ́lá ṣe. Ìsẹ́yìn kúrẹ́ ìṣẹ̀lẹ̀ àgàtà kò sí bá sí bàbá àṣẹ. Láṣẹ máa fi ṣe ètò alábẹ́rẹ́ sọ̀rọ̀. Ẹyin fara sọ̀rọ̀ lápá ẹ̀dá. Ẹyin ìjọba àṣẹ. Ó yẹ jẹ́ ká. Ṣùgbọ́n láàrín tó bá mi bá so, bọ́lá tí wọ́n bí 95, 98, 99.9. Ẹyin sí owó bí sẹ́yìn tó kúrò, ìgbà fún lábàárà pàṣẹ.
Tálẹ̀ yín ló ṣe é fún ìlà kẹta. Èyí sì lè fẹ́ tí wọ́n fi ṣe Nàìjíríà. Tálẹ̀ yín ló ṣe é fún ìlú àwọn disciples mi. Àwọn disciples ló ṣe é fún Nàìjíríà o. Wọ́n tẹ̀lé mi ló ṣe é fún ìlà kẹta fún. Wọ́n gbọ́ àti ẹ̀rọ gbọ́dọ̀ sí ní ọba àmàṣẹ. Àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n ní bẹ̀rẹ̀ ní ìkúgbò ìsáyẹ̀wòs. Ẹ bá sọ fún bàbá rẹ̀ mi kàn ní máa ṣe tẹ̀gbẹ́ ẹ̀bá. Àwọn náà ní bẹ̀rẹ̀ dárí ṣe dá sókè ní ìjọba. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́sì, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá. Láṣẹ́lẹ́ ayé máa ní dá sí ẹ̀rẹ́ ẹ̀. Láṣẹ́ náà ọ̀nà ayé máa ní dá sí ẹ̀rẹ́ ẹ̀. Torí bó ti gbọ́dọ̀ ṣé bá sí ọjà ẹ̀fẹ́ alábí ọjọ́ ẹ̀nà ń lè. Láṣẹ́ ẹ̀ka àbàṣẹ àríyá. Chicago. Àbákínáyé jí wá. Sáwọn mi. Ebi gbẹ́dọ̀ 91-92. Sáwọn mi. Ọtí ìdánwò nínú ìdílé ṣẹ́ tó ṣe bẹ́ẹ̀. Sáwọn mi. 91-92. 27 years ago, wọ́n ti ìbẹ̀rẹ̀ yìí láàrín àgbàwà sí nínú yìí. Ó ṣe àfihàn ìdúnnì. Adúgbò ẹ̀yìn tó bí Adúgbòrán túbà náà. Ẹ tún máa bá wa túbà dáadáa. Ayé ń gbélé láàrin àlá bí wọ́n á sọ̀rọ̀. Ìgbà wá sí ẹ̀ṣọ́ lọ. Wá sí Chicago lórí òkè ìrújì. Tẹ̀mí ẹgbẹ́ ládùúgbò yìí, èmi náà wà dé. Ẹlẹ́sẹ̀ bá wọn lẹ́tẹ̀, wọ́n máa fẹ́ ikú bẹ́ẹ̀ jáàjà kò tán. Ẹ̀ẹ́dẹ́ wọ́n ti rí bá àgbẹ̀rẹ̀jà kò tán. Ẹ̀ẹ́dẹ́. Ẹ má bí pé bá àgbẹ̀rẹ̀jà kò tán. Agbẹ́tí ẹ̀yẹ màálù lọ́pẹ́ ẹ̀wọ̀n. Ẹ̀yẹ màálù tí ẹ̀yẹ ó pè fún ìpàṣẹ àlọ́jọ́bọ́jọ́. Eré tí ẹ̀yẹ tó bá wọlé láìjọ ògbóni, akáwọ́ sókè. Ẹ̀yẹ kìnìún tí ẹ̀yẹ ó pè fún àwọn káwọ́ ògùn. Pass over the time. Ìjọba àti wọn ò fẹ́ bá a sọ. Gáwó ti sá mọ́ ní ìlú. Ọlọ́dà mi ní ní ẹ̀yà mi àlìyá o. Owó bàbá mi ra àlàbí wọn.
balẹ̀ ẹjọ́. Ara mi ò ní àgàtà. Ẹ máa ń fi igi máa ń tọkọ̀ rẹ̀ bá. Ọmọ ti jẹ́ kájọ́dún, òkú sátá wá fi yí padà wọ́n làwọn dúró mú. Àwa ṣojú ìrúsẹ̀ ẹ̀mí ní sáńgbà fún bá ààyè wọn. Ọmọ báàsì máa rọ̀ ọ̀gá ńlá ooo. Olú ọgbẹ́ tó kọ́ fún ìlú àṣírà àṣẹ́fẹ́ ìjọ ìrọ̀lẹ́. Ilé ìlú àwọn olùkọ́. Àti ilé ìlú àwọn olùkọ́. Ìjọba ṣàìsí ọlọ́pàá ṣe aṣojú ìdánlá àbẹ̀yẹ̀ sí ìjọba 5 and 6 arẹ́mẹ́ta ṣe ṣàràbà àyíkó ọ̀rẹ́ ọ̀sẹ̀ ìgbàgbà ṣùgbọ́n ìrẹsẹ̀ ìjọba ọ̀rẹ́ àzùkú rẹ̀ ọmọba tó tọ́kú ní ìṣẹ̀wọ̀n ọmọ mi lẹ́rẹ̀ẹ́. Ara mi ló dé sábòdì ìgbẹ́rẹ́ fún bàbá aṣáájú olórí ìdílé ìjọba làbí bá ṣúwọ́ ọ̀gára tó bá wù ní bàbá bálábá òun alẹ́ náà òun lọ́jọ́ ọ̀já ìjọba wù jù lẹ́nu ìdókòwò ìdílé ìdílé má lè tẹ̀ lẹ́nu ìsọ̀lẹ̀ rí.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swobby.